a bá lọ àdé bí a bá lọ àbọ̀ a ti mọ̀ pé ìran wọn kan báyìí kì í lọ sẹ́nu kó má bọ̀ bí a bá lọ àdé o. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láwùrábí ọba tó dáyé tó dọ́run ọba tó ń jẹ́ máa wí ọba tó ń bẹ káyé tó máa bẹ. tó jẹ́ pé ńgbàtá yóò bá tún ní bẹ mọ́ yóò máa wà ọba tí ò ní kú títí láéláé ọba tí ò pé méjì tí ò pé mẹ́ta tí ò pé mẹ́rin kábíyèsí rẹ Ọlọ́run. a tún ti dé lọ́jọ́ tòní ìyẹn láṣálẹ̀ tòní ń ṣe àṣálẹ̀ ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 ìyẹn nínú oṣù kẹjọ ọdún 2025 ire gbogbo kó wá wa rí lénìí ìwọ̀nba àkókò tó kù tẹ́ni yóò fi parí a ò ní mọ̀ nínú wàhálà a ní lò nínú ìbànújẹ́ a sì ní lò nínú ọ̀fọ̀. mo fi àsìkò yìí kí gbogbo wa pé ẹ káalẹ́ o. mo kí wa pé ẹ káalẹ́ o gbogbo ọmọ káàárọ̀ òjílé ńlẹ̀ pátápátá mo kí wa pé ẹ káalẹ́ lápá bíbà yìí ẹ ti mọ̀ wá dáadáa ọmọ Yorùbá Plus lórúkọ ọkàn nìyí oúnjẹ ọkàn òun náà lórúkọ ètò yìí bá a ṣe máa ń gba síra wa náà ni àti dé lọ́jọ́ tòní lálẹ́ tòní a fẹ́ ṣe kí ni a fẹ́ pọ̀ síra wa náà ni kí lóhun tí mo mú wá lálẹ́ tòní. ọ̀rọ̀ nípa Comfort Amazon ọ̀rọ̀ nípa Comfort Amazon òun náà ni mo kú mú wá ní alẹ́ tòní. nípa arábìnrin tí tó wọ ọkọ̀ bàálù yẹn láti ìlú Imo wá s'Èkó tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ náà ni mo mú wá láṣálẹ̀ tòní nítorí pé kí ni ẹ̀kọ́ ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ sì ti mọ̀ pé lápàdọ̀ tí wàá ń bà yìí gbogbo tó bá ti jẹ́ mọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé yóò ṣàǹfààní fún èmi ẹ̀yin àti ẹ̀yin olólùfẹ́ wa náà ló yẹ ká máa mú wá fún yín. ẹ̀kọ́ wo ní bẹ nínú ọ̀rọ̀ arábìnrin yìí á tù síra wa láṣálẹ̀ tòní náà ni ẹ ṣàfàbàyọ̀ dáadáa Ọlọ́run yóò máa bùkún yín tẹ́ fi máa rówó láti máa ra dátà tẹ́ fi máa wò wá ojú tẹ́ fi ń wò wá ojú náà sì ní fọ́ ní fojú náà fi máa tọrọ owó lágbára Ọlọ́run àṣírí yóò máa bò òkè báyìí lẹ́mú rú sí òkè náà lẹ́ẹ̀ máa lọ. kí n tó wọlé tán ní sàn-án Kamilu lórúkọ tí èmi jẹ́ èmi lọ́mọ ọlọ́ta odò èmi lọ́mọ aródẹ́dẹ́ wọ́ mi èmi lọ́mọ èṣù nìgà èmi lọ́mọ ìgà malé èmi lọ́mọ ìgà àṣírí. mẹ́ta báyìí ni tèmi lẹ́gbàá ìyá bàbá mi Ẹ̀gbá ni ìyá tó bí mi lọ́mọ Ẹ̀gbá ni ìyàwó tí mo fẹ́ sílé Ẹ̀gbá ni. bẹ́ẹ̀ bá rí mi bẹ́ẹ̀ bá pè mí ní ọmọ Yorùbá Plus ń jẹ́ yín bẹ́ẹ̀ sì pè mí ní ọmọ Presido ń jẹ́ yín omi ẹ̀kọ́ tẹ̀kọ́ náà ní í ṣe. gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní ọ̀rọ̀ Comfort Amazon òun náà ni mo mú wá ní èní ẹ̀kọ́ bẹ̀lẹ́ léyìí. jẹ́ mú láti bíbá yìí. ìwọ tó ń gbọ́ mi ní àṣálẹ̀ tòní
bí o bá wà nínú ìṣòro kan má gbàgbé bí yóò ṣe máa wà lọ títí ayérayé nìyẹn o. Bí o bá wà nínú ìṣòro kan má gbàgbé bí ìṣòro yìí yóò ṣe wà títí ayérayé nìyẹn. Gbà pé ó wà ní ó máa lọ. Ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. Ìyẹn nípa ọ̀rọ̀ Comfort Amazon léyìí tí tó jẹ́ pé ó bá àwọn Imo ear flat tó jẹ́ pé ó bá wọn ṣe fàkínfà nínú plane níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Àwọn tí ó ṣojú wọn tó jẹ́ pé wọ́n tẹ̀lé wọn wọ ọkọ̀ bàálù láti ìlú Imo. Ṣé ẹ fẹ́ gbọ́? Àwọn gan ló jẹ́ kọ́rọ̀ níyanjú dáadáa. Àwọn gan ló jẹ́ kí ohun tí a mọ̀ ló jẹ́ ká mọ̀ dáadáa. Ibi tí àwọn èèyàn fojú sí ọ̀nà gbabẹ̀ fún Comfort Amazon. Ibi tí àwọn èèyàn lérò pé yóò dé ibẹ̀ kọ́ ló padà dé báyìí o. Ẹ jẹ́ mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́lọ́ báyìí, ó ti wà nínú ọlá, ó ti wà nínú owó, kódà ó ń gbádùn lọ́lọ́ báyìí. Mo ní ẹ̀kọ́ 4 òun náà ni mo rí kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Mo sì rò pé ó yẹ kẹ́yin lólùfẹ́ wa náà kẹ́yin náà kẹ́ jàǹfààní eléyìí. Nígbà tí ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀, ọ̀rọ̀ fóònù ni ló fa àríyànjiyàn. Ẹ ti mọ̀ pé bí èèyàn bá wọ fóònù, tẹ́ bá wọ plane báyìí, ọkọ̀ bàálù, èèyàn máa ń pa fóònù ni. Wọ́n ní kárábìnrin yìí pa fóònù ìyẹn ní ìlú Imo. Wọ́n ní kó pa fóònù tó sì sọ pé òun ti pa. Wọ́n jẹ́ pé fóònù yìí pa, ó lóun ò lè pa pé flatmate ló máa gbé sí. Wọ́n sì ń sọ fún pé ṣe ni kó pa ni. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ò sí níbẹ̀. Wọ́n ní ìkan lára àwọn tí wọ́n jẹ́ awọ ọkọ̀ bàálù yìí, òun ló já fóònù ẹ̀ gbà, ló wá mú fóònù yìí, ló wá pa á. Nígbà tó pa fóònù yìí tán, ọkọ̀ bàálù wọn ṣí, ó gbéra, ó dèkó. Wọ́n ní nígbà tó dèkó tó yẹ kí gbogbo àwọn èèyàn bọ́lẹ̀ lọ́tún lósì. Wọ́n ní títí wọ́n fi dèkó, wọ́n ní arábìnrin Comfort Amazon, wọ́n ní pé ó ń bá arábìnrin tó bá pa fóònù yìí, ó bá ń sọ̀rọ̀ títí wọ́n fi dèkó ní. Nígbà ó dèkó tán, ẹ mọ̀ pé a ní ọ̀rọ̀ gbọ́ sára jura wa lọ. A ní ọ̀rọ̀ gbé sára jura wa lọ. Bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sẹ́lòmíì báyìí, kò tẹ̀ ní ríro rárá. Ó ní ọ̀rọ̀ tó ṣe àkàràmàgbò ní tó fi dẹ́kun ẹ̀yìn rí. Ẹni tó bá ṣe gúngún ni á wo gbogbo mọ́ nǹkan ẹni. Amọ̀rọ̀ gbé sára jura wa lọ, amọ̀rọ̀ gbọ́ jura wa lọ, amọ̀rọ̀ fèsì jura wa lọ. Bí yóò ṣe máa wà léléyìí títí ayé ó fi parẹ́, tó gbogbo nǹkan t'Ọlọ́run bá dá, kò sílé tó dọ́gba nínú gbogbo ẹ̀. Ó máa ń tóbi jura wọn lọ ni, ó máa ń ga jura wọn lọ ni, ó máa ń dá jura wọn lọ ni. A máa dá jura wa lọ, a máa mọ̀ kán ṣe jura wa lọ.
nígbà tó dẹ́kọ̀ tí àwọn èèyàn ń bọ́lẹ̀ lọ́tún lọ́sì Comfort Amazon kíá ó ti lọ bá arábìnrin yìí ó pakú mọ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ohun tó ti ń bá bọ̀ nígbà tí plane fẹ́ gbéra ohun tó ti ń bá bọ̀ àwọn tẹ̀síwájú nínú wàhálà yìí. Àwọn tó ń jẹ́ òṣìṣẹ́ nínú bàálù wọ́n súnmọ́ wọ́n là wọ́n gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní obìnrin tí eléyìí wọ́n ní ìyẹn ń lọ wọ́n ní kí yẹn máa lọ́n tiẹ̀ wọ́n ní awakọ̀ bàálù òun ló pe àwọn ẹlẹ́tò ààbò tó ń bẹ nínú airport ìyẹn ti ìlú Èkó. Wọ́n ní bó ṣe pè báyìí tí àwọn èèyàn dé òun lẹ fi ń rí i pé wọ́n gbé obìnrin yìí wọ́n ní kó bọ́lẹ̀ wọ́n ní obìnrin yìí ò bọ́lẹ̀ o. Nígbà tóun náà gbọ́ pọ́lọ́pàá ti dé kò sẹ́ni tá ló máa sọ pọ́lọ́pàá dé fún tí ẹ̀rù ò ní bà á ayé ó ṣe gìrìgìrì àmọ́ kò fẹ́ bọ́lẹ̀ àmọ́ wọ́n gbé ní pàdánìdáká wọ́n gbé bọ́lẹ̀ láti inú ọkọ̀ òfurufú ká tó fọ̀ ó ti dé police station láti bẹ̀ ká tó fọ̀ ó ti wọnú Kirikiri ó ti kọ́kọ́ náà gbélé ilé ẹjọ́ kíákíá ó ti ya dé Kirikiri. ẹ̀kọ́ bẹ̀lẹ́lẹ̀ yìí ẹ̀kọ́ mẹ́rin náà ni mo fẹ́ fún yín jẹ. Àmọ́ kí n tó wọnú ẹ̀kọ́ yìí nísànsán ẹ ṣe jẹ́ kí n parí ọ̀rọ̀ yìí tó bá ń bá mú. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni Ọmọ Yorùbá Plus lórúkọ tí à ń pè ìkànnì yìí Oúnjẹ Ọkàn lórúkọ ètò yìí Oúnjẹ Ọkàn lórúkọ ètò yìí níbi tí a máa ń bá wa sọ̀rọ̀ nípa ìhùwàsí wa ìjẹ́ ọmọlúwàbí ìjẹ́ ọmọ ènìyàn bí a ṣe ní fi tiwa ní tọmọlàkejì lára bí a ṣe ní ti torí pé àwọn fẹ́ gbádùn kí àwọn nǹkan kan máa sunkún eléyìí ò dára Ọlọ́run gan ò nífẹ̀ẹ́ sí orílẹ̀-èdè wa gan kò nífẹ̀ẹ́ sí òun ló bí ètò yìí Oúnjẹ Ọkàn tó yẹ pé a máa tọ́ra wa sọ́nà ìwọ tó bá ti jẹ́ ènìyàn tó yẹ pé ohun tí mò ń sọ lápá bíbà yìí òun gbọ́ dájúdájú ohun tí mò ń sọ yìí ó bá ẹ wí ó bẹ́ mi wí ó bá gbogbo wa wí òun náà ni là ń pè ní Oúnjẹ Ọkàn Ọmọ Yorùbá Plus lórúkọ ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ wa lóríṣiríṣi lórí àwọn ìkànnì wa lóríṣiríṣi tó bá yẹ pé lórí WhatsApp ni ẹ lè sáàṣì fún ẹ ṣàwárí Ọmọ Yorùbá Plus Ọmọ Yorùbá Plus lórí YouTube náà ẹ lè darapọ̀ mọ́ wa Ọmọ Yorùbá Plus òun náà ni ó ń wà ńbẹ̀ bákan náà lórí Telegram ẹ lè darapọ̀ mọ́ wa ńbẹ̀ náà Ọmọ Yorùbá Plus náà kẹ́ ṣàwárí tó bá yẹ pé lórí TikTok ni àbí Instagram ni ẹ ṣàwárí Ọmọ Yorùbá Plus ojú tó fi ń wò mí ojú náà ní fún lágbára Ọlọ́run. Wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n gbé sí Kirikiri àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dìde lọ́tún lósì ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde pé kí ló dé irú fídíò wo lẹ fi síta yìí tó wá jẹ́ pé ara arábìnrin yìí ó wá wà ń ta kí ló dé kí ló fa gbogbo eléyìí kíá ọ̀rọ̀ ti dé òkè lọ́dọ̀ àwọn aláṣẹ lọ́tún lósì ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ wọn. nígbà
nígbà tó ọ̀rọ̀ dọ́dọ̀ minister of aviation ìgbà táwọn náà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n pé irú fídíò báyìí kò yẹ kó máa lọ bẹ́ẹ̀, kíá wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ mọ àwọn tí wọ́n ya àwòrán yìí, àwọn tí wọ́n ya àwòrán yìí wọ́n náà fẹ́ mọ̀ wọ́n. Kíá wọ́n ti ya kàn sí iléeṣẹ́ àwọn agbófinró gbé statement yẹn tí wọ́n gbà lẹ́nu arábìnrin yìí pé àwọn fẹ́ rí láti bẹ̀ lọ kíákíá báyìí, kò pẹ́ síra wọn rárá. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí kéèsì ẹ̀ yóò ṣe di fífagilé. Màá sọ ẹ̀kọ́ mẹ́rin tó jẹ́ pé mo kọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí tí mo sì lérò pé ó yẹ kẹ́yin náà kẹ́ ẹ mú ẹ̀kọ́ mẹ́rin yìí kẹ́ ẹ fi ṣàríkọ́gbọ́n ni. Èmi ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́ dànù torí mi gan ò ṣetán láti sọ ọ́ dànù. Bá wa share ètò yìí dáadáa, ẹ bá wa share dáadáa. Tẹ́ bá ń wò wá náfààní àti fi àtẹ̀jíṣẹ́ síbẹ̀ kẹ́ kọ́mẹ̀tì nípa ohun tá à ń sọ lọ́wọ́ báyìí. Ẹ̀kọ́ tẹ́yin náà bá kọ́ nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mọ̀. Ṣé ẹ fẹ́ gbọ́? Ẹ má jẹ́ n tàn yín rárá. Nígbà tí ọ̀rọ̀ tó fàrọ̀ sọ́tún tí wọ́n fà sósì tí wọ́n yẹ̀wò fínífíní minister of aviation ìyẹn Festus Keyamo nígbà tó wò sọ́tún tó wò sósì wọ́n yí pé arábìnrin yìí kò jẹ̀bi rárá, kò jẹ̀bi. Kíá òun náà ni wọ́n ní kí wọ́n dá a sílẹ̀. Nígbà tí ń sọ̀rọ̀ báyìí wọ́n ti dá arábìnrin yìí sílẹ̀. Ìyẹn Comfort Emerson wọ́n ti dá a sílẹ̀. Ó ti wà nílẹ̀ báyìí, wọ́n ti dá a sílẹ̀. Nígbà tí wọ́n dá a sílẹ̀ tán, kíá ni gbajúgbajà olówó ni tí wọ́n olówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ Francis Fanlare ẹni yìí kíá ló ti kàn sí Comfort Emerson. Ó kàn sí, ó ní òun yóò rán lọ sí Doha yẹn ní Qatar. Lílọ bíbọ̀ ẹ̀, jíjẹ mímu ẹ̀ òun lòun máa gbé. Ó ní bákan náà Istanbul yẹn ní Turkey pé wọ́n á tún gbé lọ síbẹ̀, jíjẹ mímu ẹ̀ òun lòun máa gbé. Ṣé wá rí bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe wá dògó báyìí? Ní ọjọ́ Monday ní títí kan ọjọ́ Tuesday gan àwòrán yìí ó ń lọ káàkiri orí afẹ́fẹ́. Oríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ, oríṣiríṣi àrísọ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ pé ara obìnrin yìí lórí báyìí, ara obìnrin yìí ló ṣe ròdòròdò tó yìí, ló ṣe kíní kan tó yìí, ọ̀rọ̀ yìí lọ lóríṣiríṣi. Ṣé ẹ rí bí Ọlọ́run bá ṣe máa ń ṣọlá rẹ̀? Ọba tẹ́nìkan ò lè bí lẹ́jọ́, ọba tẹ́nìkan ò lè gbére lẹ́jọ́, ọba tẹ́nìkan ò lè sọ pé kí ló dé tó ṣe báyìí. Bó bá ṣe fún ẹ, ó tẹ́ ẹ lọ́rùn kò tẹ́ ẹ lọ́rùn, ó dúpẹ́ náà ni, ó gba kámú náà ni. Ṣé ẹ rí bó ṣe sọ ẹ̀gàn Comfort Emerson, bó ṣe sọ dògo lójú ọmọ aráyé? Wọ́n ti lérò pé yóò ṣẹ̀wọ̀n ní ibẹ̀ ló máa kú sí, ibẹ̀ ló máa wà. Ó kéré kò kéré yóò yìí ṣẹ̀wọ̀n oṣù 6. Irọ́ ni. Àti ẹ̀kọ́ gbọ́ pé wọ́n fún ní life band pé kò ní lè láǹfààní àti gan ọkọ̀ òfurufú níbẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n ní wọ́n fún léléyìí. Ẹ rí bí Ọlọ́run ṣe yí ọ̀rọ̀ bíi tí ń bẹ lórí ẹ̀ dànù. Ẹ̀kọ́ tí mo mú wá leléyìí lónìí o, ẹ̀kọ́ mẹ́rin ni.
àkọ́kọ́ bẹ̀ ni pé bí o bá wà nínú ìṣòro gbà pé ó wà ni ó máa lọ. Kò sí ṣòro tó lè wà, kò sí ipòkípò tó lè wà tó yẹ kó ń gbomi lójú ẹ lọ́lọ́ tó wà báyìí ní bí o ṣe ń wò mí tó sì ń gbọ́ mi lọ́lọ́ báyìí. Gbà pé ó wà ni ó máa lọ. Súnmọ́ Ọlọ́run, képe Ọlọ́run, ọba létí gbàròyé ni, ọba gbọ́ yìí gbọ́ ọ̀hún, ọba tí ń gbọ́ gbogbo àgbáyé lẹ́ẹ̀kan náà, ọba tá a lè fi wé nǹkan kan ní kábíyèsí rẹ Ọlọ́run. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ipòkípò kí o bá wà, àyèkáyè tí o bá wà, gbìyànjú láti máa múnú ara rẹ dùn. Èèyàn kan ò lè múnú ẹ dùn o, ṣó ń gbọ́ mi ní àṣálẹ̀ tòní. Ẹnìkan, ẹ̀dá kan ò lè múnú ẹ̀dá ẹgbẹ́ dùn láéláé. Ìwọ gangan ló múnú ara rẹ dùn. Mọ ohun tó máa ṣe tí yóò máa múnú rẹ dùn ní gbogbo ìgbà. Kò sí ipò tó lè wà, kò sí ṣòro tó lè máa kojú lọ́wọ́ ní àṣálẹ́ tó ń gbọ́ mi lọ́ báyìí. Wá bí ó ṣe máa múnú ara rẹ dùn. Má fetí sí nǹkan táwọn èèyàn ń sọ lọ́tún lósì. Gbà pé Ọlọ́run máa yí ìgbà rere wá sọ́dọ̀ tìwọ náà bí o bá nígbàgbọ́ ṣàmì ẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì leléyìí. Kò sípò tí o lè wà, kò sí àyè tí o lè wà tó jẹ́ pé ó ń gbomi lójú rẹ àbí tó jẹ́ pé kò tẹ́ lọ́rùn. Má gbà pé ó ti tán o. Ṣé o fẹ́ gbọ́ ṣá? Àní ẹni tó bá sì wà láyé má gbà pé ó ti tán. Má rí ààrẹ bẹ́ni pé ó ti bọ́. Àti ṣeré rẹ ò bọ́ o. Àti gòkè rẹ ò bọ́. Àti lọ́lá rẹ ò tí ì tán o. Àti jẹ́ni iyì, àti jẹ́ni ọlá, àti jẹ́yàn pàtàkì láwùjọ kò tí ì tán, kò tí ì bọ́. Má rí ara rẹ bí ẹni pé ó ti tán fún ọ. Ẹlẹ́ẹ̀kejì leléyìí. Àní ipò tó bá wà, má rí ara rẹ bí ẹni pé o ò lè jẹ́ nǹkan kan mọ́. Má rí ara rẹ bí ẹni pé o ò lè wúlò fẹ́yàn kankan mọ́ o. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí Comfort Emerson, tó bá jẹ́ pé ó ti ronú bó ṣe wà nínú ibi tó tọ̀ tì mọ́ yìí, kó fi ronú, kó fi ṣeré ẹ̀ léṣe, kó fi dá nǹkan mílẹ̀ ságọ́ ara ẹ̀. Nígbà tó wá jáde yìí, tí àwọn ńlá wá ń jáde sí lọ́tún lósì, owó ńlá, owó tí ń dẹ́rù bòṣì tó ń jáde sí lọ́tún lósì báyìí. Ṣé mọ̀ pé bí ara bá ti bàjẹ́ kí ló tún kù? Owó tó yẹ kó fi gbé nǹkan rẹ̀ ṣe á tún fi máa náwó sára ẹ̀ ní. Irú ìṣòro wo ni wọ́n ń kojú láṣálẹ̀ yìí? Irú ipò wo ló wà láṣálẹ̀ yìí? Irú àyè wo ló wà tí ò tẹ́ lọ́rùn láṣálẹ̀ yìí? Ọlọ́run ọba létí gbàròyé náà ni kó bá sọ. Bọ́lọ́run ọba sọ dáadáa. Ọba gbọ́ yìí gbọ́ òun ni. Ọba tó jẹ́ pé àfetílu bí ajere ni, gbogbo ara ló fi ń gbọ́. Bí a bá ń pè bí tá ń pè lọ́hùn, yóò máa jẹ́ gbogbo alẹ́ ẹ̀kọ́ náà. Kò sóhun tá a fẹ́ fi wé Ọlọ́run, kò sóhun tá a lè fi ṣàkàwé Ọlọ́run. Ló fi jẹ́ pé ó bọ́ Ọlọ́run ọba sọ́nà ni, ó bá sọ́nà ni, yóò sì gbọ́ ohun tó ń sọ, yóò sì gba ohun tó ń sọ. Gbìyànjú kó bọ́ Ọlọ́run ọba sọ o, bọ́ Ọlọ́run ọba sọ ní kọ̀rọ̀, ní bàbá bá sọ, yóò sọ ẹ̀gàn ẹ dògo.
bó ṣe sọ comfort dẹni ńlá láàrin ọjọ́ bíi méjì mẹ́ta ó ṣeé ṣe kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Má rora rẹ pin ọ̀rẹ́, bàbá ìyá ẹ má rora yín pin, ẹ̀yin ẹ̀gbọ́n àǹtí bọ̀dá ẹ má rora yín pin, ẹ má rò pé ó ti tán fún yín o, ẹ má rora yín pin. Kásẹ̀ fi eléyìí kásẹ̀ fi kí àwọn tiwa tó di pé a mú ètò tèmi wá sí ìpamọ́. Ọba Mọ̀dínà Adébólú ìyẹn ní ìlú Ìbàdàn. Lákọ̀ọ́ gúgú bàbá Comrade Oyèládé Abíọ́dún Samuel. Lákọ̀ọ́ gúgú fún gbogbo ní tíátà pátápátá. Olólùfẹ́ ìkànnì ni wọ́n fẹ́ràn ìkànnì dáadáa. Ọba wọ̀lú màtẹ́ Ọlọ́runfẹ́mi Balógun. Olólùfẹ́ ìkànnì làwọn náà à ń kí yín náà ní. Bàbá mo ní kẹ́ ẹ pẹ́ láyé dáadáa, kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ fèrè jóbi. Gbogbo dáadáa tẹ́ ẹ ṣe kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín náà kọ́ rí inú ẹ̀ jẹ́ kẹ́ ẹ fi nǹkan rí lẹ̀ fọ́mọ jẹ́. Bàbá Sófo mo ní kí ẹ̀yin náà ní olólùfẹ́ ìkànnì ni wọ́n dáadáa. A lè kí ẹ̀yin náà ẹ fi orúkọ yín ránṣẹ́, ẹ fi orúkọ yín ẹ fi ránṣẹ́, ẹ fi kọ́mẹ̀ntì kí ẹ sọ àgbègbè yín ká dákọ̀ ẹ̀yin náà wọn bá ṣẹ́jú tó kù yìí ká sẹ́ dákọ̀ yín náà. Tó bá pẹ́ ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́, oúnjẹ ọkàn lórúkọ ètò yìí, ọmọ Yorùbá Plus lórúkọ ètò yìí. Oúnjẹ ọkàn lórúkọ ètò yìí, ọmọ Yorùbá Plus lórúkọ ìkànnì yìí. Ẹ wo ẹ lè darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ wa tó kù náà. Bóyá lórí WhatsApp lẹ́yìn fẹ́ràn sí ní channel yẹn wà ń bẹ̀, ọmọ Yorùbá Plus ẹ ṣàwárí ẹ̀. Tó bá lórí Telegram ni ẹ ṣàwárí ọmọ Yorùbá Plus. Tó bá lórí YouTube náà ni ẹ subscribe síbẹ̀, bónọ́ọ̀sì ń bọ̀. Ní oṣù tí a fẹ́ mú yìí láàpọ̀dún kan tá a bẹ̀rẹ̀ ṣíṣètò lórí afẹ́fẹ́ ọmọ Yorùbá Plus máa pé ọdún kan, ìyẹn ní oṣù tí ń bọ̀ yìí, oṣù kẹsàn-án a máa pọ́dún kan pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Rí báyìí ìgbà wo la bẹ̀rẹ̀ náà? Alhamdulilayi rabbil alamin, ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fọ́lọ́wà wa náà tí ẹ fọ́lọ́ wa, àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin náà ẹ máa lọ sókè dáadáa sí ni. Ọlá yín náà la fi ń mì, bí kò bá sẹ́yìn kò sáwà. Taniwá Ọlọ́run ọba náà ni ó gbé wa sí ibẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Ọdún kan ló máa pé lóṣù tó ń bọ̀ tí a dá ìkànnì yìí sílẹ̀, ọmọ Yorùbá Plus. Ẹ̀yin tiwa à ń kí yín pé ẹ ṣé gidigidi gan ni. A ò ní rí jù báyìí lọ ní àṣálẹ̀ tòní, nígbà tá a tún mú omi wá fún yín lórí ìkànnì yìí kan ṣoṣo náà ni ìkànnì ọmọ Yorùbá Plus. Ẹ ṣé gan.
ẹ ṣé gan pé ẹ̀ ń tẹ̀lé wa, ẹ ṣé gan pé ẹ̀ ń fọ́lò wa, ẹ ṣé gan pé ẹ dúró tì wá ní gbogbo ìgbà. Àwa náà a ṣetán láti máa fún yín ní ohun tó tọ́ àti ohun tó yẹ. Fún ìkéde yín àbí ìpolówó ọjà, ẹ kàn sí wa, ẹ lè mẹ́sẹ̀gì wa lórí Facebook wa tàbí kí ẹ kàn sórí WhatsApp nọ́mbà wa 09122 09122063111 09122 063111 fún ìkéde tàbí ìpolówó ọjà tàbí ìfilọ̀. Ẹ kàn sí wa ń bẹ̀ 09122 063111. Ohun rere la ó sùn ó dàárọ̀.